máa tilẹ̀kùn ọkàn ẹ̀ àbí kéèyàn máa sọ pé òun ò ní ṣe báyìí mọ́. Mi ìbá má wá sọ̀rọ̀ yìí nírọ̀lẹ́ yìí, but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin aláìmọ̀kan ló jẹ́ kí n jáde wá fẹ́ sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí. Òyìnbó tó ṣe eraser òun náà ló ṣe pencil o, àti pencil àti eraser ara igi kan náà wà. Àwọn ìta máa ń lò nígbà ayé àtijọ́ ní school yẹn. Tó bá kọ́ tán wàá tún fi eraser ìdí ẹ̀ parẹ́. Àwọn báírò kan tiẹ̀ wà tó tiẹ̀ tún ní nǹkan tó lè fi parẹ́, tó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin aláìmọ̀kan, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé nǹkan tó ń pè ní ọfà ìfẹ́ Ọlọ́run má jẹ́ kó mú wa. Ẹ rò pé ó wu èmi náà láti lọ kóra mi sí inú ilé tó ti tòrò pàápàá ti Òbésèré Àkàndé tó lóun ò ní, tí wọ́n láwọn ò ní fẹ́yàwó mi. Ẹ fi pé ó wu èmi náà láti lọ torí mi bọ̀bẹ̀. Bẹ́ẹ̀ kádàrá àlá ibi tó bá wu ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló ń darí igi oko sí, ibi tó bá wu Ọlọ́run ló lè darí àyànmọ́ lọ. Ẹ̀yin aláìmọ̀kan tẹ́ ẹ ní Òbésèré ní òun ò lè fẹ́yàwó méjì kìíní kan, tí wọ́n bá wá fún mi ní ààyè tí mo sì ń bẹ̀ wọ́n pé kọ́ tẹ̀ fún mi ní few hours kí n fi show kìíní yẹn lórí Facebook, lórí YouTube, not Facebook. Tó bá fún mi láyè láti premier kìíní yẹn tẹ́ wá rí nǹkan tó wá jọ yín lójú tó kọjá ọgbọ́n àti òye yín kọ́. Tẹ́ bá wá rí ìyálé mi, tẹ́ wá rí wọn lẹ́gbẹ̀ẹ́ mi, tẹ́ wá rí wọn nínú family house, tẹ́ wá rí wọn pé àwọn gangan ló ń gba wájú gbẹ̀yìn kọ́. Èmi ò kí ń ṣe àṣà. Wọ́n dẹ̀ mọ̀ mí pé mi ò kí ń ṣe àṣà. Wọ́n mọ̀ mí wípé mi ò kí ń ṣe ọmọ tó máa dé tó máa ní kí ìyálé fòkó níṣu àbí kó kú òjijì. Tẹ́ bá wá rí for just 2 hours tó bá gbà mí láyè o. Àkàndé bá gbà mí láyè pé kí n ṣe just for 2 hours tí mo wá ṣe ẹ̀ torí pé a ti ń sọ̀rọ̀ mo dẹ̀ ní pé 2 hours. Ẹ rí pé mi ò dájọ́ sí pé bóyá Saturday bóyá Sunday mo kàn ní over the weekend. Tẹ́ bá wá rí ẹ fowó sí. Ẹ̀yin tẹ́ bá lè bá mi bet ẹ bá mi bet. Tẹ́ bá wá rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn kí lẹ máa wá ṣe máa lọ para yín ni. Ṣé máa lọ para yín ni. Gbogbo ẹ̀yin tẹ́ ní Òbésèré bàbá arápálá tọ̀ síbẹ̀ ò lè fẹ́yàwó méjì. Never say never. Bó ṣe wu Olódùmarè ló ń ṣọlá. Èèyàn kọ́kọ́ ò ní àṣẹ láyé ara ẹ̀ láti sọ pé òun ò lè ṣe bá. Ọlọ́run nìkan lọ́ba tó lè sọ wípé òun dé, òun ò tún dé mọ́. Òun ò tún dé mọ́, òun á tún padà dé. Ọlọ́run ọba nìkan ni. Fún gbogbo ẹ̀yin onérò kúkúrú, gbogbo ẹ̀yin aláìgbàgbọ́, tẹ́ bá wá rí ìyálé mi lẹ́gbẹ̀ẹ́ mi nínú fídíò kí lẹ máa ṣe. Obìnrin alálùbáríkà, obìnrin tí àwọn ọmọ ẹ̀ ò ní kú mọ́, obìnrin tó máa jèrè ọkọ, obìnrin tó jẹ́ wípé lágbára Ọlọ́run kò ní kú òjijì bó ṣe wù kó pẹ́ tó láyé, kò ní mọ sàárè ọmọ.